Rọ́bẹ́tì oní nǹkan oní mo kí ọ aya Adéyẹmọ mo kí ọ aya Ọlátẹ́jú mo kí ọ onímàlọ́jà bírẹ̀ Débọ́lá aṣọ́dún mọ́dún Débọ́lá aṣoṣù mọ́ṣù Débọ́lá ṣe ìṣàmọ́dún Débọ́lá àṣe iṣẹ́ púpọ̀ Débọ́lá. Òní lónìí ń jẹ́ kéku ló gbọ́ kó sọ fún toko wípé Adébọ́lá ti lé lọ́dún. Aya Ọlátẹ́jú Adéyẹmọ gangan lèmi ń ké sí. Ìyá àṣeyọrí yeye àṣàbí òní mọ̀ṣì tọmọ tọkọ ọjọ́ àbíyọ ló tún wọlé dé wẹ́rẹ́ po 7th of April lọ́dọọdún Adébọ́lá rẹ̀ ní aya Adéyẹmọ òní lùgbàdì ẹ̀wọ̀n ńpẹ̀lẹ́ òye àṣàbí ohun gbogbo tó bá dáwọ́lé nílẹ̀ yìí àṣeyọrí là já sí ẹ̀ẹ̀kan péré lọ́jọ́ bí lọ́dún ó ti ṣe ìyòwò tún ṣòmíràn tọmọ tọkọ aya kí ọkóríire Adébọ́lá Rọ́bẹ́tì ọ̀rẹ́ rẹ̀ tọ́pẹ́ lọ́wọ́ Olúwa Ọlọ́run Elédùmarè tí ó pín méjì. Ẹ wo April 7 rèé o ọjọ́ bí Adébọ́lá Rọ́bẹ́tì ìyá àṣeyọrí mà ló bá sí aṣọdúnmọ́dún aṣoṣùmọ́ṣù àṣèyíṣàmọ́dún nínú ọlá ńlá pẹ̀lú dára lọ́jọ́ ayé gbogbo aráyé ó máa bá ọ gbégbá ọpẹ́ ni mo tọrọ aráyé ò ní lé ọ nídìí ẹrù rẹ máa ṣàmì ńlá àṣàbí àdìrún àdìgbà fún ọ máa ṣàmì wìtìwìtì ń kìyà o aya Adéyẹmọ Ìgbọ́kẹ̀bọ̀ ní ìpínlẹ̀ Ondo ni mò ń rè lọ́wọ́lọ́wọ́ ṣebí wọ́n lọ́mọ adé olóko ọ̀la ọmọ gbégbé àborí funfun ọmọ ẹkùn ńlá aborí gidigbi ọmọ alágbètì ìyàn ọmọ òkè àpèlè àdàdàmàdà ọmọ igi ńlá ẹdọrùn balẹ̀ ọmọ ṣẹpẹtẹ owó àbárabọkùbọkù ọmọ rìkíṣẹ gbóògùn ọmọ níyàrá ọmọ kàkàrà kòkòrò ọmọ àṣòro pàbí ọdẹ òkúta ọmọ tápà nígàn kù ẹnìgàn kú ara rẹ̀ nígàn ọmọ ògbóbìnrin tà fowó ra tọ́mọ ní gbé ni obìnrin èpè ní nínú ilé bàbá tó bí ọlọ́mọ aráyé nílé ọ nídìí ẹrù rẹ lọ́lá Ọlọ́run ọba àlùpẹ́pẹ́pẹ́ ni wọ́n pẹ̀lú ọkọ rẹ Ọlátẹ́jú Adéyẹmọ gbogbo April 7 nídìí ìbàjẹ́ láéláé ó ti ṣe yí o lọ́lá Ọlọ́run ọba òun kúkú ṣe mí tọmọtọkọ bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wọ́tàsáìdì lè fi kúkú ti wá ọmọ Ìwòpẹ́ Àjídàgan lè ní Ìdòwú ọmọ ogun ń bàjọ́.